Okay, wife mi nìyẹn. Ṣé máa ń ṣàlòkọ́ tí mo fi sọ pé àti orí àti ọrùn olóòní gbogbo ìpè ọ̀yẹ̀ orí gbọ́dọ̀ ní gbogbo. Ẹgbẹ́ ọ̀rẹ́ ìwọ́n náà ti sọ pé olóòní ọmọ tó fi sọ pé àwọn méjì kan kíní kankan bó lọ́wọ́ sí wọ́n ń tà sí ara wọn. Kí ló dé tọ́wọ́ tà sí ara wọn? Ṣé bí káàkiri èdè àjọgbọ́n ní ìsìn náà ni? Pé àbí òun tà sí ara wọn náà wọ́n lè ní pásítọ̀ pé kíní kan ló tún sọ pé òní. Ẹ bá olóò níwájú. Ìyàwó mi complain fún àwọn sẹ́ǹgbọ́n mi sà wípé mi ò kì í múra dáadáa ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn bí mo ṣe sọ ní sálẹ́ńsílẹ̀ nìyẹn wọ́n á sọ fún wọn wípé sékèsè nǹkan tí mò ń rò ẹni tó ń ṣẹlẹ̀ sékèsè pé ẹ̀ ń fẹ́ra yín máa wà mọ́ ní ọlọ́run ní jẹ́ ìgbòyà wọ́n jọ sọ fún wa ní wípé a máa lóyún kan o wípé a gbọ́dọ̀ ṣẹ́ o inú yàrá kan yẹn náà lórí bẹ́ẹ̀dì kan náà làwọn méjèèjì jọ ń sùn èmi á sùn lẹ̀lẹ̀ ìjọ tí wọ́n kọ́kọ́ wá sunú ilé mo ní ìyàyọ̀ ó ní ẹ̀ mo ní mọ̀ bọ̀ ní ọ̀dọ̀ mi ní orí bẹ́ẹ̀dì ìsàlẹ̀ ọ láwọn ọjọ́ sùn ni. èèmọ̀ rí o pásítọ̀ ìjọ ọlọ́run ti gba ìyàwó arákùnrin yìí ó ti gbà sódì èyí tí í ṣe ọmọ ìjọ rẹ̀ oró tí ọ̀pọ̀ àwọn èèyàn tó ń pera wọn ní pásítọ̀ yìí tàbí ìránṣẹ́ ọlọ́run yìí ń ṣe ní àwùjọ wa ní òde òní kò bójúmu rárá bó ti wulẹ̀ kó mọ àbí kí ni ká ti gbọ́ wípé ọmọ 6 ṣáńgílétí ni máa ń yí dàlú arábìnrin yìí láyà pẹ̀lú bí ìlú ṣe rí lásìkò tí a wà yìí arákùnrin yìí sì ní ẹja ní ìyàwó òun fún òun jẹ ọ̀rọ̀ ilé gbà kan jọrin lọ pásítọ̀ tí ó ń bá ìyàwó arákùnrin yìí ní àṣepọ̀ ní òun ríran sí ìdílé yìí wípé wọ́n máa ní oyún kan àmọ́ wọn kò gbọ́dọ̀ ṣẹ́ èyí ó ń ṣe mí òun gbà mí àti dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún gbà ní at the same time gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi yìí èdè ò mà ní dìwà tìrantìran a ò ní kú fọ́tàyọ̀ lágbára Ìdùmarè obìnrin ìbejì méjì lẹ́ẹ̀mejì táwa ló lọ́mọ nínú pásítọ̀ àti akọ arábìnrin yìí àfi kí Ọlọ́run túbọ̀ máa ṣọ́kùnrin iṣẹ́ ìràpadà iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ gbogbogbò ọ̀rọ̀ yìí látàn bọ́gí ó tóbi jù voice note ìtarákùnrin yìí rìkọ́ọ̀dù ló tún tú gbogbo ọ̀rọ̀ yìí síta jù báyìí lọ obìnrin yìí bá tún ní bàbá ẹlẹ́ran kan ní ìwòrò òdù ló tún lọ ọmọ 5 èyà ṣúgà já bí àṣà Dr. Oríyọmí Hamzat ẹ̀yin tèmi ẹ káàbọ̀ sórí ìkànnì yìí àkú dédé wòyí o ọ̀rọ̀ tó wà nílẹ̀ ilẹ̀ ti kẹ́ ẹ jẹ́ àjọ wo ohun tó ṣẹlẹ̀ yìí. Ẹ kálẹ́ dájú. Ta ni mò ń bá sọ̀rọ̀ yìí? Orúkọ mi ni Halimat Adésínà. Àti Halimat. Sà. Ta lẹ wà lẹ́gbẹ̀ẹ́ yín? Bàbá ọkọ mi tí mo bímọ fún. Ọkọ yín ni? Bẹ́ẹ̀ni. Ta lẹ nìyí? Pásítọ̀ church tí mo ń lọ nígbà kan. Ok. Orúkọ yín mà? Orúkọ mi ni Halimat Adésínà. Ta lẹ nìyí? Bàbá àwọn ọmọ mi. Ọkọ yín? Tẹ́ ẹ fẹ́ tẹ́lẹ̀? Bẹ́ẹ̀ni tí mo fẹ́. Ẹni yìí ńkọ́? Pásítọ̀ church tí mo lọ ńgbà kan. Tẹ́lẹ̀ náà ni? Bẹ́ẹ̀ni. Ẹ lọ church wọn mọ́? Àlọ́ mọ́. Ẹ sì fáwọn náà mọ́? Mo ṣì wà nulẹ̀. Fún wa ní ẹ kọ̀kọ́ mi ni ìwọ ni mo sì wà nulẹ̀. Ṣé bọ́kọ yín sì ni? Mo ṣì wà ń bẹ̀. Ok. Ta lẹ́nì? Ẹ kálẹ́ sà. Orúkọ yín sà? Orúkọ mi ni Olúwaṣínà. Ẹni tó jókòó tì yín ìyá ọmọ mi ni. Ṣùgbọ́n wọ́n sì wà nulẹ̀ yín? Mo lé kò lọ. Ẹ sórí rí tẹ́ ẹ lọ. Kí ni ojú rẹ̀ fi wò mí? Mo lámì sá. Kí ló mi wá dùn kí n jẹ́ wọn lọ àbí? Lọ serious bus inú. Èmi wá lè fara mọ́ kí wọ́n lọ. Má lọ. Tó ti gbọ́. Gbàtà ló wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ọkọ mi. That's the right question. I love that answer. Thank you sir. Ẹni nǹkan. Pastor church tí mo lọ rí. Bó la ṣe wá pé ta ajá tí kan lè mọ́ mù tẹ́ ẹ fi kó pásítọ̀ wá ẹ̀yin àti pásítọ̀ léwájọ wà lórí ètò bó ló ṣe jẹ́. Ẹ ṣe dáadé wa ẹ kò wá jẹ pé iléeṣẹ́ yóò ní jóná. Nǹkan tí mo gbé wá sí Oríyọmí Hamzat ni pé kí kájé lè tọ́jú ọmọ torí ọmọ 6 náà dàlú mi láyà. Àwọn bẹ́ẹ̀ ni mo bí ìbejì lẹ́ẹ̀mejì sá. Ìbejì ẹlẹ́ẹ̀kejì ni wọ́n ṣe pé 2 years ni àwọn ọmọ yẹn pé 2 years ti kúrò ní. Mo dẹ̀ ń kópa mo ń ṣiṣẹ́ bricklayer kò sí nǹkan tí mo epo ni mo ń tà mí níṣẹ́ kankan lọ́wọ́ mọ́. káwá lè jọ máa tọ́jú ọmọ lèmi ṣe wá síbí torí mo ti kọ́kọ́ gbẹ́jọ́ yẹn wá náà lẹ́yìn nígbà tí wọ́n kọ́ fẹ́ yàwó kan tí yẹn lọ ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ but kéèsì yẹn mo fẹ́ gba ìpè yẹn ó ti bì kan dé kéèyàn ṣọ́rẹ̀. ìgbà tí mo dẹ̀ dé bẹ́ẹ̀ tán pè mí ní ẹnujọ́ mẹ́ta pé kí n wá o wọ́n pe àwọn náà wọ́n dé ọ̀tọ̀ ní kéèsì tèmi gbé lọ sà
ọ̀tọ̀ ní kéèsì táwọn gbé padà dé pé ó ní kéèsì wo ló gbé wá wọn ní káwọn jọmọ tọ́jú ọmọ tọ́jú ilé béèrè àwọn ṣe kíní kan ó ní rárá o ní tó ṣẹlẹ̀ ni pé pásítọ̀ ló lọ́mọ o pásítọ̀ náà bímọ fún pásítọ̀ ló ṣe gbà mú mi bímọ fún pásítọ̀ tí bá bímọ fún pásítọ̀ ni inú yàrá ẹyọ kan tí mò ń gbé láti bí 12 years igbó ló wà ń bẹ̀ ó ti lé mi lé ní mi ò lọ ṣé mo lé lẹ́yìn tí mo bímọ fún kí n má ti lọ ni wọ́n ṣáà ní rárá nígbà táwọn dáàdì yẹn gbé ẹjọ́ kalẹ̀ wọ́n ní pásítọ̀ gbọ́dọ̀ yọjú wọ́n sọ̀rọ̀ nípa ẹja wọ́n ní mo fáwọn ẹlẹ́ja jẹ làwọn fi kúrò lé wọ́n fògùn sínú ẹja fáwọn nǹkan mu ni ẹni yìí mi ìṣẹ̀ṣẹ̀ lọ́mọ bá ṣiṣẹ́ aláṣẹ ọdọọdún ló máa ń ṣe bí mo dẹ̀ ṣe máa ń gbé wá síbi ibẹ̀ yẹn sínú ilé nìyẹn tẹ́ máa ń jẹ́ ẹ̀dẹ̀lẹ́ ẹjẹja ló bá nǹkan pàdé lára yín wọ́n ní mo fi poison sí ẹni tó fún mi lẹ́jọ́ ò bá wá bọ́ mi ì rí wọn níwájú ọlọ́run bá tẹ̀ ṣé àwọn tí tó mú pásítọ̀ tí pásítọ̀ fi lè wá kí ni òmò ẹlẹ́ja mú lè wá mi ò rí ẹlẹ́ja yẹn níwà wọ́n mi yẹn máa ń pẹ́ dé báyìí tá tí wọ́n bá sọ pé àwọn fi dé èmi ti máa sùn pẹ̀lú àwọn. ẹjọ sẹ́yìn ò dẹ̀ bímọ fún pásítọ̀. mi ò bí ọmọ fún pásítọ̀ dàdí nígbà tí mo wá ń bá ọ̀rọ̀ bọ̀ wọ́n pe pásítọ̀ léni dàdí àwọn náà dé bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ní tó ṣẹlẹ̀ ni pé kán gbé wúmà yìí kó lẹ́gbẹ̀ẹ́ àwọn fẹ́ sọ̀rọ̀ níwà ìyẹn pásítọ̀ níwà wọ́n ti kẹ́jọ́ lọ sí family house wa tẹ́lẹ̀ nígbà tí wọ́n kẹ́jọ́ débẹ̀ ni mo tó rí lẹ́tà mẹ́sẹ̀gì tí pásítọ̀ send pé dáàdì Ìbejì lóòótọ́ àwọn fẹ́ yàwó yín ṣùgbọ́n yàwó yín ò mọ nǹkan kan pa ẹ mọ́ bínú ẹ dáríjì àwọn. I don't understand. wọ́n náà ṣàṣẹ́ǹdì lẹ́tà yẹn. wípé ẹ mọ nǹkan kan pa bí àwọn ṣe fẹ́ yín. bẹ́ẹ̀ni. how come. ẹ ṣe dájẹ́ lẹ́tà yẹn à ń bá bọ̀ sà. ẹ má bá nǹkan kan bọ̀. à ń bá lẹ́tà yẹn bọ̀. ẹ má bá bọ̀. ok. ẹ bá jìnnà ẹ já mú láti bẹ̀ yẹn náà. pásítọ̀ ẹ bá súnmọ́ kí ni yẹn ọ̀rọ̀ yẹn ó sì rí bákan lójú mi mò ń bọ̀ ẹ bá paná sí kìíní. orúkọ tèmi ni pásítọ̀ Ọláìlú Adéyẹlé. wọ́n yà mọ́ wà pẹ̀lú yín. lórí ọ̀rọ̀ tí à ń sọ lọ ní nǹkan bíi ya 2013 ó ní wọ́n join church tèmi àwọn ìdílé yìí. okay. in the year 2014 níwájú Ọlọ́run àti ènìyàn tá a gbọ́dọ̀ jẹ́rìí rọ́ mo ṣubú lára obìnrin ní tòótọ́. ìgbà tí ìṣẹ̀lẹ̀ ó jẹ́ ìbànújẹ́ fún mi bí ẹni tó wà ní ìgbèkùn mo wá wò pé kí ni mo lè ṣe mo pe ìyàwó mi mo jẹ́wọ́ fún un pé mo wà ní ìgbèkùn kan mi dẹ̀ mọ̀nà àti bọ́ torí mo rí pé nǹkan yìí mo ń bá yí ìyàwó mi ó ká àmásìkì àdògbàdúrà àwọn tí ó tún jẹ́ àwọn àgbàsí wa ó lọ sọ́dọ̀ wọn pé ọkọ mi pàṣẹ nǹkan báyìí o àdẹ wọn dẹ̀ gbàdúrà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí mo dẹ̀ bọ́nú ìgbèkùn yẹn ṣùgbọ́n still yet ọkàn yìí ò jẹ́ kí n sinmi torí ẹni tó jókòó tó ń ṣe ọkọ obìnrin yìí ó jẹ́ nìkan tí ó dá sí mi ní tòótọ́ ó dé jẹ́ dáadáa torí à ń sọ eléyìí tàbádọ́rùn àmà tó ń wí. mo ń láti wá wò pé kí ni mo lè sí ọkàn mi fi lè balẹ̀ torí ọkàn yìí ò sinmi ló yẹ kí èmi pé ọkọ ọmọ yẹn ní kọ̀kọ̀ mo pè wọ́n mo dẹ̀ jẹ́wọ́ ìgbà tí mo jẹ́wọ́ yẹn mo bẹ̀ wọ́n even mo dọ̀bálẹ̀ fún wọn tí mo dì lẹ́sẹ̀ mo pé kó jọ torí tí n bá rí dáríjì ó sì kó díwọ́ ọ̀rọ̀ fún mi ọkọ wọn bara jẹ́ díẹ̀ ṣùgbọ́n nítorí àjọṣepọ̀ tí a ní àti ìfẹ́ tó náà ní sí mi wọ́n náà wọ́n gbọ́ ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ díẹ̀ mo tún wò pé mo rí pé ó dàbí pé nǹkan yẹn ò tí ì sí bẹ́ẹ̀ kúrò ní ọkàn wọn tó bẹ́ẹ̀ ló fa mẹ́sáàgì tí mo sẹ́ndì sí wọn mẹ́sáàgì tí mo sẹ́ndì sí wọn mo ń tọ́ àti fi mẹ́sáàgì yẹn sí ààbò fún ìdílé yìí mo sọ́nu mẹ́sáàgì yẹn mo ní pé ìyàwó kì í ṣe ní oníranú nínú nǹkan tí mo kọ síbẹ̀ nìyẹn pé kọ́mọ̀ wò pé ìyàwó ń ṣe oníranú pé tọ̀ ká gbà wípé ìṣubú yìí èmi gbà pé ebi orí mi ló wà torí pé mi fẹ́ kí ìdílé yẹn kó túká pé mo gbé ẹ̀bí yẹn sórí ara mi pé agbára wípé tọ̀ èmi ní ìkọ̀sẹ̀ yìí wá láti ọ̀dọ̀ rẹ̀ ẹ wo nǹkan tí mo kọ síbẹ̀ so nìyẹn fi lọ adẹ ń ṣe dáadáa síra wa láti 2014 yẹn nǹkan yìí ti stop láàrin mi àti màmá yìí now ìgbà tó 2016 ni wọ́n tún bímọ kan gba ni wọ́n bí ìbejì first ìbejì tí wọ́n ní wọ́n bí even èmi ni mo sọ lórúkọ go family tí wọ́n náà ló wà ń bẹ̀ tàjọ sí àdẹ̀ ní problem pẹ̀lú ara wa tó 2016 yẹn ni wọ́n ti kúrò ní church mi dìtò pé
bí a church kan ti wà ní ẹ̀gbẹ́ tòsí ilé wọn ni wọ́n ti wà mẹ́ngbà yẹn à ń kíra máa ń kíra náà ni so àdẹ ní anything 2016 17 18 19 20 ìgbà tí ti 21 bọ̀n tí mo kàn máa notice ni pé last year níbi nǹkan bíi July ni mo gbọ́ ni kọ̀ọ̀kan wọlé sí láti gbà yẹn going to 7-8 years àjà àdẹ anything àdìmídẹ̀gbọ́n kankan wọ́n ń ṣe dáadáa sí nínú ìdílé yẹn ní kọ̀ọ̀kan wọlé ẹjọ́ ta ni mo bá sọ̀rọ̀ ní dádì ayọ̀ wọ́n wá ju ìyàrá bá dádì àmúlẹ̀ pẹ̀kú jọ́ mẹ́ta pé kí n wá mú ìyàwó mi àti ọmọ inú ilé àwọn àtọmọ mi ilé àwọn o mo tún béèrè padà pé jẹta lẹ́nu ìsọ̀rọ̀ because ó yà mí lẹ́nu láti ọdún yẹn sí àpò pé ní anything now náà wá ní àwọn ni wọ́n àpò kí ni mo lè ṣe ìgbà tó di jọ́ kejì níjọ́ yẹn mo pe nọ́mbà chairman lálọ́dọ̀ àdúgbò wa pé ọ̀rọ̀ kan dẹ̀ wà tí mo fẹ́ kí wọ́n gbọ́ sí ìjọ́ kejì wọ́n ní kí n wá wọ́n wá pe elderly man kan ní àdúgbò yẹn táwọn náà jẹ́ àgbàrá àgbà ń bẹ̀ wọ́n wá pa méjì jókòó pé tọ̀ pásítọ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n wá ìfáìtì dáàdì òkè tí wọ́n dúró yìí ní ọkọ̀ wúmà yẹn nígbà tán dé tí àwọn èèyàn mẹ́nu lé ọ̀rọ̀ pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ pé pásítọ̀ ló wá fẹjọ́ ìsùn ní náà pe àwọn láàánú pé nǹkan kan òtí bàbá yẹn sọ ni pé àwọn àti ìyàwó àwọn pé àwọn ti jọ sọ̀rọ̀ ní òru ànàmọ́jú pé lóòótọ́ làwọn pè mí pé but àwọn ti wá jọ sọ̀rọ̀ ní òru ànàmọ́jú pé ìyàwó àwọn ti bẹ àwọn gan pé ó ti bí àwọn torí bí nǹkan bá ṣe ni mo ṣe máa sọ pé wọ́n ti bí àwọn pé nítorí ṣẹlẹ̀ ni pé ìyàwó àwọn òun ló ń fa nǹkan pé ó ń frustrate àwọn lórí pé nítorí ìyàwó tí àwọn fẹ́ torí àwọn ìdìmọ̀ wá rí pé ìgbàlè mi tó mọ̀ pé wọ́n ti fẹ́ ìyàwó kan ní last year yẹn ìyẹn ní ọdún tí ó kọjá rẹ̀ pé àwọn fún obìnrin kan lóyún bí ìyàwó àwọn ṣe wá mọ̀ láti gbà yóò frustrate àwọn gan nínú ilé tí ìjẹ́ káwọn sinmi pé làwọn náà fi wá wò pé ṣebí wọn náà wọn láṣìírí ní ọwọ́ mi rí wọ́n ti sọ ìtàn kan wọ́n fi ṣàpẹrẹ ńjọ́ náà bọ̀ tí pé àkókò ní sí fún mi láti sọ bí wọ́n ti sọ so wọ́n ní fún díẹ̀ yìí but lẹ́yìn ìgbà táwọn pè mí lánàá yẹn ìyàwó àwọn ti jọ sọ̀rọ̀ ni àti so wọn jẹ́ ká rí wọn jẹ́ ká sọ kankan lé mọ́ tí àwọn ènìyàn fi sọ pé tọ̀ wọ́n dẹ̀ ṣàdúrà fún wọn pé mo sì jẹ́ kórìí náà nìyẹn pé wọ́n sì ọkọ̀ àti ìyàwó bá níjà tí wọ́n dẹ̀ jọ parẹ́ lóru mọ́jú pé kò sí tó burú fífún èmi àti wọn àtijọ́ rìn tájọ sọ pé kíní kankan tí a fi jọ lọ́njọ́ yẹn ni mi ò dẹ̀ gbọ́n kankan mọ́ bọ́ tí mo tún máa rí ni pé nígbà tó di January ni mo tún gbọ́ kọ̀ọ̀kan tó tún wọlé wọ́n ní láti Àkóbọ̀ police station pé kí n tún yọjú síbẹ̀ ìgbà tí mo dé Àkóbọ̀ police station wọ́n ní àwọn woman wá sí police station pé ó ní ọkọ̀ da ọmọ lu láyà pé gbogbo àwọn ọmọ tó ń bí pé òun kọ́ ni òun ní ọmọ pé woman wá ní lóòdù ẹrù yẹn ti kọjú fún òun pé kí ni mo mọ̀ nípa ẹ̀ mo dẹ̀ tún sọ bí mo ṣe sọ ẹ̀ náà ni pé òótọ́ ní yá 2013 to 14 ní 2014 nǹkan báyìí ṣẹlẹ̀ láàrin mi àti obìnrin yìí pé but after then àríra anybody òun kálukú ti ń bá tiẹ̀ láti 2014 yẹn sí ìsìn báwo ni ọmọ tẹ́ bí wọ́n wá ní ìbejì àkọ́kọ́ ẹbí ìbejì àkọ́kọ́ 2016 ẹbí ìbejì kejì ní 2020 ẹni tí ẹ̀yìn ò rí láti 2016 tí àjọ táwọn náà dẹ̀ mọ̀ ó sì máa wá jẹ́ pé ọmọ mi ni ẹ̀sìn máa jẹ́ pé ó bímọ fún mi mo jẹ́ kọ́ statement yẹn síbẹ̀ ó wà ní ọ̀dọ̀ wọn náà ní ibẹ̀ so ohun tí mo tún máa rí náà ni pé mo tún gba call láti iléeṣẹ́ Oríyọmí níbí pé kí n yọjú ní ẹni òní tí mo fi wá sí ní mọ́nẹ̀tàn lọ́hùn sógbà tí mo débẹ̀ wọ́n ní woman náà ló wá pé ntọ́dẹ̀ wàá mú ẹjọ́ wá ni pé wọ́n ní ọkọ àwọn da ọmọ lu àwọn ní àyà pé so bọ̀ nígbà tí wọ́n ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ kàn mí pé ọkọ wọn sọ pé pásítọ̀ ni ó ní ọmọ márààrún inú ọmọ mẹ́fà tó fi pé márààrún àwọn ọkọ̀ báwo ló ṣe jẹ́ ìbò nígbà wo ni irú ilé ìṣẹ̀lẹ̀ ni a fi wá ń sọ̀rọ̀ ní márùn-ún ní tẹ̀yìn inú mẹ́fẹ̀fà mẹ́rin pé ìbejì àkọ́kọ́ ìbejì kejì pé pásítọ̀ ni ó ní ọmọ fi wá nítọ̀ níbi tí adé yìí máa tún rìpítì ọ̀rọ̀ tí mo ti ń rìpítì bọ̀ 2013 and 2014 ní ìṣẹ̀lẹ̀ dátọ̀ ọmọ tẹ́ẹ̀dẹ̀ ní ẹbí 2016 ńlẹ̀bí mọ ìbejì àkọ́kọ́ 2020 ńlẹ̀bí mọ ìbejì kejì and then èmi àti yóò ríra àìpéra èmi ní nọ́mbà àwọn ní nọ́mbà ara wa. ok ọdún òun lẹ́nà bíbejì àkọ́kọ́. 2016. ọdún òun lẹ jẹ́wọ́ fún bàbá. 2015. 2015. ọmọ tẹ́ bí ní 2016 yẹn oṣù wo ni. oṣù karùn-ún. oṣù karùn-ún 2015. oṣù kẹrin lẹ jẹ́wọ́ ní 2015. actually mi lè recognize in month yẹn. ìwọ tí bàbá ìbá calculate ẹ̀ bá pé bí òkòjò oṣù mẹ́sàn-án lọ sígbà náà ó lè wò pé bóyá bẹ́ẹ̀. ó ṣe rí nìyẹn. bóyá. orúkọ mi ni Olúwaṣínà.
a bá wọn pàdé ní 2014 torí 2014 ni máa mi kú. 2014 ni máa mi kú ẹ̀yin kọ́lẹ̀ nìyá. nígbà táwọn lọ sí chọ́ọ̀chì wọn ibi tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ó ní wípé ìyàwó mi complain fún àwọn sẹ́ǹgbọ́n mi sà wípé mi ò kì í múra dáadáa ibi tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn bí mo ṣe sọ ní sálẹ́nsílẹ̀ nìyẹn. wọ́n á sọ fún wọn wípé sékèsè nǹkan tí mò ń rò ẹni tó ń ṣẹlẹ̀ sékèsè pé ẹ̀ ń fẹ́ra yín máa wọ́n ní ọlọ́run ní jẹ́ ìgbòyà wọ́n sọ fún mọ́jọ sọ fún wa ní wípé a máa lóyún kan o wípé a gbọ́dọ̀ ṣẹ́ o mo ní fine kò pẹ́ lóyún mo ní oṣù wàhálà mo bẹ̀rẹ̀ sóòrù fún wa wípé a máa ní prayer mo bẹ̀rẹ̀ sóòrù inú yàrá kan yẹn náà lórí bẹ́ẹ̀dì kan náà làwọn méjèèjì jọ ń sùn èmi á sùn lẹ̀lẹ̀ ìjọ tí wọ́n kọ́kọ́ wá sunú ilé mo ní ìyàyọ̀ ó ní ẹ̀ mo ní mọ̀ bọ̀ ní ọ̀dọ̀ mi ní orí bẹ́ẹ̀dì ìsàlẹ̀ ọ láwọn ọjọ́ sùn ni. lẹ́yìn lẹ́wà ń bẹ̀. ẹ jọ̀ọ́ ṣe mọ̀ pé mi ò já yín mọ́ láwọn ọjọ́ sùn ni. fine ìjọ tí màá ká wọn ní òru ariwo wọn ló jí mi lágbára ọlọ́run tí ẹ bá ń parọ́ iwájú ọlọ́run lájọ wà á lè parọ́ ń bíbà bẹ́ẹ̀ ni tẹ́ ẹ jẹ́wọ́ fún mi ni ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ìjọ tí màá ká wọn ariwo wọn ariwo wọn ló jí mi ìjọ tí màá ká wọn ẹ̀yin obìnrin láti máa sọ wípé má gba iwájú wọlé o ẹ̀yìn ni kò gbà wọlé o ní ìfẹ́ kò tètè wá o mo wá pè ní òru ọjọ́ yẹn mo ní ìyá ayọ̀ mọ́nà bára wọn sọ wípé ó sùn o ó ti jí o kò jí o máa yí dìde láti orí bẹ́ẹ̀dì tí mọ́ àwọn méjèèjì jọ wà mọ́ wá bá mi ní ìsàlẹ̀. ìyẹn ni mi ò lè gbà. pásítọ̀ letting down. ok sir. ó gbà tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ mọ̀ pé ó ní tó báyìí nù ló dákẹ́. àánú wọn ti sọ́rí. ìyẹn ẹ̀ dákẹ́. wọ́n wá bá mi ọbẹ̀ mi níjọ́ yẹn wọ́n jẹ́wọ́. irọ́ ni irọ́ pátá ni. pastor. yes sir. pastor. yes sir. wọ́n sọ̀rọ̀ ẹ̀rọ. wọ́n bẹ̀ mí ní òru ọjọ́ yẹn wọ́n jẹ́wọ́ fún mi wọ́n ní bẹ́ẹ̀ ló ṣe rí ṣùgbọ́n kí má jẹ́ kí iṣẹ́ ìrànṣẹ́ kó bàjẹ́. after yẹn wọ́n wá bá mi ní shop níbi iṣẹ́ mi wọ́n wá bá mi wọ́n ní òótọ́ ni nǹkan tí àwọn sọ o ṣùgbọ́n ó ti di awo ó ti di ìmùlẹ̀ o wípé tí mi bá fẹ́ kí ẹ̀mí mi ọ lọ sí tí mi bá fẹ́ kẹ́mí mi ọ lọ sí wípé kí n rárá dá lé wípé tó bá di 50 years àwọn wà kó àwọn ọmọ mo sọ rárá ṣé kí ni n tẹ́ ṣe yìí mo rárá dá lé. ilé tẹ wí yes sir ẹ jẹ́ kí mi sọ̀rọ̀ sí o. mo ń gbọ́ yín. ibi tá a wà yìí. mo ń gbọ́ yín. ó dáa ẹ máa sọ sí mi sà. ẹ máa sọ sí yín lọ. mo wá sí ṣọ́ọ̀pù ọ̀dọ̀ mi àjọsọ yẹn mo lọ mo wá tẹ́sì mẹ́sẹ̀gì sórí fóònù fún mi ó ní mo fún yín yẹn. ìgbà tí bẹ́ẹ̀ ni ó nìyẹn ìgbà tí ọ̀rọ̀ yẹn lọ ìyàwó mi ló gbé mi lọ sí family house wọn wípé mi ò tọ́jú àwọn ọmọ mo ń fìyà jẹ òun mo ń ṣe gbámọ̀ nsá òun nígbà tí wọ́n pè mí láti family house wọ́n sọ wípé kémi àti ẹnìkan ní ká mọ̀ bọ̀ ká jẹ́ méjì nígbà mo ń lọ mo mú èèyàn 5 dání ìgbà tí màá délé wọn mo bá full house mo bá ọ̀rẹ́ ẹ̀gbọ́n rẹ̀ níbẹ̀ ẹni tá a jọ lọ ń bẹ́ ń bíbà tí wọ́n jókòó ó rojọ́ fún wọn mo ní èmi lọ́rọ̀ tí mo fẹ́ sọ ó ní mi ò tọ́jú mi ò ṣe gbá mi ò sáwó mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nǹkan báyìí ló ṣe ní ìgbà báyìí mo sì tẹ̀ dáwé gbogbo tí àwọn fámìlì rẹ̀ sọ pátápátá ọ̀nbẹ̀lẹ̀ ń rìkọ̀dé bíbà ọ̀rọ̀ tí pásítọ̀ sọ wípé àwọn pé landlord gbogbo ẹ̀ pátápátá ló wà bíbà tàbá parọ́ àkú tàbá parọ́ ọ̀run lànà gbogbo ẹ̀ pátápátá ló wà bíbà tí mo record kalẹ̀ tí mo record everything kalẹ̀. ṣé n tí wọ́n wà ń bẹ̀ yàtọ̀ sí tí a sọ ni. ó yàtọ̀ rà pátápátá. sẹ́rí inú oyún ló wà tí mo fi ká òun àti pásítọ̀
inú ó lóyún àwọn ìbejì first born yẹn ìbejì alákọ̀ọ́kọ́ ó ní oyún wọn ló wà ok ẹja calculate 2015 wo 2016 àbímọ ní May 2016 mọ̀ká yín ní inú 2015 ẹjọ́ ṣé kò wọ́n náà pẹ̀lú oyún nínú ìnimọ̀ká àwọn méjèèjì tí wọ́n bá parọ́ iwájú Ọlọ́run ní gbogbo owó tìjọ lọ jẹ́jẹ́ láti lọ jẹ́jọ́ padà. ok bí mo ṣe káwọn nìyẹn. ok mo ń bọ̀ ọwọ́ fún mi ìyá ò sì kọ síbẹ̀ yẹn. mo ń bà náà ẹ dìde ẹ̀yin ẹ dìde náà. pásítọ̀ ẹlẹ́fẹ̀ẹ́ sọ kankan lẹ́ẹ̀kan. ibi tá a wà yìí ilé òdodo ni. bẹ́ẹ̀ni. tá a gbọ́dọ̀ parọ́ mẹ́. bàbá yìí sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé èmi wá bá àwọn pé. ẹ má lọ bẹ̀yẹn ẹ má lọ bẹ̀yẹn. ẹ kí má lọ bẹ̀. tọwọ́ rí bàdà ẹ fẹ́ sọ̀rọ̀. bẹ́ẹ̀ni sà mo fẹ́ rán wọn létí ni pé ìbejì alákọ̀ọ́kọ́ yẹn a máa lọ bẹ pásítọ̀ yìí ni pé kán bá wa sọmọ lórúkọ torí àti lọ ṣọ́ọ̀ṣì wọn mọ́ a lọ ṣọ́ọ̀ṣì wọn mọ́ dájú o lórí ibi téèyàn ò sí Ọlọ́run wà ń bẹ. ìṣọ́ra ṣé lóòótọ́ ni. ẹ jọ sà ẹ má bínú sà irọ́ náà pa nítorí wípé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ló fà tá a jà tá a fi lọ sí ṣọ́ọ̀ṣì wọn mọ́. ọdún ok kí wá ní náwó àbámi sọ yìí sí wípé àmọ́ lọ sí ṣọ́ọ̀ṣì wọn mọ́. ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ náà ni bọ̀ wọ́n ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn ok ìgbà tẹ́ ẹ máa rí sẹ́ẹ̀ kọ́kọ́rọ́ mọ́ bí. abimu. but ìbejì kọ́ lẹ́bi àkọ́bí. mo bí first born mo fi second born. bẹ́ẹ̀ tó bí ìbejì ṣe kẹta. ìbejì ṣe kẹta ìbejì kẹrin. wọ́n máa jẹ́ pé ìbejì lẹ suspect ẹ ṣe suspect àwọn. yes sir ìgbà tá a kó ẹjọ́ lọ sí family house wọn fúnra lára ẹ̀ lọ sọ jáde wípé sínú òní wá pa òun wípé ìbejì alákọ̀ọ́kọ́ àti ìbejì ẹlẹ́ẹ̀kejì pásítọ̀ ló ní òun ọ̀lọ́ kó fún wọn ní ìṣẹ́jú gbogbo fámìlì rẹ̀ wọ́n wà ń bíbà tẹ́ bá fẹ́ kí n play rẹ̀ fún yín. ṣé ẹ sọ bẹ́ẹ̀. mi ò sọ bẹ́ẹ̀ dájú. ẹ ẹ̀ mọ̀ bọ́yá ẹ sọ bẹ́ẹ̀. àfi bọ́n ṣe play rẹ̀ tán sọ pé mo sọ bẹ́ẹ̀. nígbà tí wọ́n pariwo. so ọ̀dẹ̀ ti play rẹ̀ tẹ́ ti gbọ́. àwọn ń play rẹ̀ fáwọn èèyàn náà ní èmi gangan. ẹ̀yin gangan tí ì gbọ́ ẹgbẹ́ wa ẹja àwọn gangan gbọ́. ẹ jọ ọmọ fọlọ́run bá bẹ̀ yín. ẹ jọ ọmọ fọlọ́run bá bẹ̀ yín láǹgbọ́. ok ẹ máa gbọ́ báyìí. àjẹsán náà lè gbọ́. àpọ̀ kankan wọ́n báyìí. ẹ máa ń ka lẹ́tà yẹn lọ́wọ́ ni. ká mi. kí lọ́dún tó sùn ọ̀dọ́ níbi táwọn náà wà láwọn láti sùn ọ̀dọ́ níbi. àwọn náà ni ẹjọ́ ṣe fún yà. nígbà tí pásítọ̀ wa ẹ̀yà àti arẹ́bẹ̀ ṣe tán ní ti pásítọ̀ tó ń sùn lẹ́yìn lọ sùn sí àwọn ọ̀dọ́ sí. ó wà mẹ́ẹ̀ ó tó lóun lọ ka báìbù kà tó lè dá báìbù kà ní. báìbù òun lọ ka báìbù kà inú ilé náà ni wọ́n ti láti jọ ń ka báìbù. débi pé wọ́n mọ̀ ṣe pé àlọ́wọ́ ti mọ̀ sùn lọ́bẹ̀ mi ní ìtumọ̀ fẹsẹ̀ gbà wọ́n pàpé ọmọ tí. ṣẹ́rí ẹ̀wọ̀n ṣẹ́rí ẹ̀gbọ́n ìyá bìbí ó kàn ká ní sùúrù ní ìgbọ́rọ̀ orí ẹbí náà ṣe ń gbọ́ ok ẹjọ ẹbí sùúrù ẹ má ti bẹ̀rẹ̀ kankan. Boko Haram ni o. bẹ́ẹ̀ ni Boko Haram. ayé ti lé sí i. díẹ̀ díẹ̀ náà wà díẹ̀ náà wà díẹ̀ náà wà. ìwé ìwé ilé ilé ẹ̀rí ni. text message pastor mi. text message pastor mi. tí yín pọ̀ náà. ta ló hàìdí náà bá pè é. hello. inú mo fi sọ wípé pásítọ̀ ń bẹ láyé ìwé yìí ẹjọ́ tẹ́ẹ̀tì ká máa ń yà ní. ẹjọ́ mo bọ́ lọ́ba bẹ̀ wá. Ọlọ́wà pẹ̀lú àníṣẹ́ gbogbo àwọn ẹgbẹ́ tó yà wọ́n ṣẹ́dẹ̀ fún oṣù kọjá. Ṣẹ́rí
ọ̀rọ̀ yìí ọkọ̀ ní ẹja blame ó tápá tó ti rẹ̀ kò sí wàhálà. mo ti gbọ́ mi gbogbo ní ọlọ́rọ̀ pátápátá mo ti gbà. nígbà tó lè ní gbà fún àkànlá rè ó lọ fẹ́ wá lè ní bí pé kò sí wàhálà mo mọ̀ ìgbẹ́ bọ́ọ̀dọ̀ máa lé ẹnu bébébébé nìyẹn kò sí wàhálà ni mo fi ní kẹ́ ẹ jẹ́ kí ọlọ́rọ̀ gangan wà lórí wọ́n lé ilé rẹ̀ ní ò lè wọ́n lé ilé rẹ̀ alàgbà ẹmọdé wa gbàdúrà fún mọ́mọ́ lẹ́gbàá tuntun bíi tó bá fẹ́ gbàdúrà àjọ wa lójú mọ́mọ́ èyí tó bá fẹ́ ṣe fún wa ẹ̀ṣẹ̀ fún wa lójú mọ́mọ́. ẹjọ sọ lẹ́yìn ìgbọràn yẹn lálọ lé pásítọ̀ o. kò sí wàhálà sẹ wo bí kò lé lé pásítọ̀ tún ní àní kò sí wàhálà kò sí wàhálà. kò sí wàhálà nínú mo fi sọ wípé wo bí gbogbo tí a bá ti sọ mo ti gbọ́. Sori kọ̀kọ́tọ̀ mi nítorí mọ́jọ̀mọ́sáàjì lẹ́yìn mi mọ́jọ̀mọ́sáàjì lẹ́yìn mi wọ́n bí nítorí jẹ́ kí máa sọ ẹ́ tí máa sọ ọkọ̀ rẹ̀. Olóòtú ni mo ń bá wílì sí mo fẹ́ sí ẹ̀ nínú nǹkan tí mo fẹ́ kẹfà ní ọjọ́ rẹ̀ àti ẹ̀yìn máa jẹ́ ọlọ́rọ̀ àmsáàtì ẹ̀rọ bí mo ti sọ fún yín lọ́jọ́ ìgbà níbẹ̀ ẹ sọ̀rọ̀ sí microphone. Ó dàbí pé wọ́n lẹ sọ́ lóòótọ́ pé ìbejì alákọ̀ọ́kọ́ àti ìbejì ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀. My daddy tí bí mo ṣe ń gbọ́ náà nìyí. Ẹ mọ̀gbà tẹ́ sọ. Gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ ẹ jẹ́ ń sáré yọ irọ́ tí yín fún yín. Wọ́n bí 13 pásítọ̀ ìdá. Wọ́n bí 1 million rẹ̀ dá bó ṣe jókòó yìí. Kọ́ wá bá yín ṣọ́ọ̀bù. Pé ó lè wá. Pé inú tí ní tọ́sẹ̀lẹ̀ ẹ̀wọ̀n tó bá sọ ó kú ni o ikú ni fún ọ o. Àwọn ẹni mọ́ jókòó ìsà. Iṣẹ́ ẹ máa gbọ́ gbogbo lẹ́tà tẹ́ fi fún mi ẹ̀bẹ̀. Èmi kọ́ ni mo nìyàn. Eléyìí same thing ló wà ń bẹ̀ ẹ̀bẹ̀ ló wà ń bẹ̀ ẹ̀bẹ̀ ló wà ń bẹ̀. Tó bá wá bá yín bẹ̀ yẹn o tó threaten yín o bó bẹ́ẹ̀ ti sọ yẹn o kì í ṣe pé bọ́rọ̀ yóò ṣe rí ni. Ọ̀rọ̀ yẹn ọ̀kọ̀ọ̀kan gbóná bẹ̀ iṣu ọ̀sẹ̀lẹ̀ wàhálà ọ̀sẹ̀lẹ̀ gbogbo ayé ò ti rí pásítọ̀ ibi for today. Tó bá yẹ pé wá kí fún yín ni lóòótọ́ lọ́wọ́ abáyín ṣùgbọ́n ọ̀bẹ ti gọ́mọ lọ́wọ́ ló fi wá báyìí ìyẹn nìkan ṣe rọrọ ẹ mọ jáṣe láti wájú jáṣe látẹ̀yìn kíní kan èyí lè jiyàn yẹ torí mi ò sí mbẹ èyí tí mo mọ̀ pé agbára rẹ̀ ọ̀ka láti ṣe ni pé kọ́ wa mọ threatening yín lẹ́yìn tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ he can't do that torí gbogbo story tẹ sọ́lẹ̀ yìí ló sọ bó ṣe ń bẹ̀bẹ̀ òun náà dẹ̀ sọ ó dẹ̀ ti come out fún yín ó dẹ̀ sọ ọ̀bẹ ti come lọ́wọ́ òun ti ṣe báyìí o. kó tó di pé padà come out ó tó bí ọ̀sẹ̀ mélòó àbóṣù mélòó àbọ̀dún mélòó tẹ́ ẹ fi jọ wà. 2014 within 2014 nìkan yẹn ṣẹlẹ̀ sẹ́rí ọ̀sẹ̀ tàbí oṣù yẹn mo mọ̀ pé mo lè sọ pé nínú yí àyẹ̀sà 2014 omi ìmọ̀ ọ̀sẹ̀ tàbí oṣù. second born mi 2014 lábí o. ìgbà tí ẹ ti náwó yẹn máa padà lọ́dọ̀ yín. sẹ́ńgbọ́sà mo gbọ́ yín. mi lè sọ ọ̀sẹ̀ ṣùgbọ́n mo pé throughout 2014 yẹn ni issue yẹn ṣẹ́ńgẹ́tì mi èmi náà ni mo sì pè wọ́n tí mo sọ ọdún mi ní padà sẹ́yìn mọ́ nítorí pé ẹ ti yọ nǹkan kan jáde pé mo wá bá wọn ní láti threatening yẹn irọ́ ni pátápátá kódà torí mo bẹ̀ wọ́n ni and then lẹ́tà tí wọ́n wí wọ́n fi ti alẹ́ta sọ yẹn wọ́n fi ń rope mi ni lẹ́tà yìí already àwọn nǹkan wọ̀nyí mo ti send ẹ̀ sí yín mo ti bẹ̀yìn before that time. ẹ máa gbọ́
ṣé wọn pé lóòótọ́ lẹ sọ fún wa pé wọ́n ó lóyún kan. bẹ́ẹ̀ ni sà. kí wọ́n má ṣe. tó bọ́ ẹ̀ tí ì jẹ́wọ́ fún wọn ní táìmù yẹn. rárá. ẹ̀ tí ì jẹ́wọ́. ṣé kìí ṣe pé ẹ ti mọ̀ pé ó ti doyún kẹ́ ẹ tó máa sọ fún wa pé wọ́n lò. because ẹ̀mí Ọlọ́run gan ò yẹ kó as at that time gan ẹ̀mí Ọlọ́run gan ti kọ́kọ́ yà fún yín kò sí pẹ̀lú yín so fún yín láti pé ẹ ríran táìmù yẹn. tó bá yẹ pé kò sí gbà náà kò sí gbà yẹn rárá kò sí gbà yẹn òótọ́ mo rántí ṣùgbọ́n kì í ṣe gbà yẹn. madam Sir. you are a devil here èṣù ni yín bí mi ò mọ kọ́lọ́ èṣù mi ò mọ bóyá ó já wá mi ò mọ irú aṣọ tí máa wọ̀ mi ò mọ bó ṣe rí ṣùgbọ́n mo ṣe rí yín lálẹ́ yìí mo ti mọ̀ bí èṣù ṣe rí níta ẹ̀ṣẹ̀ tó dùn mí jù ni pé bọ́rọ̀ ìṣe gbé yín rù tó so mọ́ yín bí níta ẹ̀ sátẹnumọ́ ni pé ẹ mọ̀ gbà kankan ẹ ti ẹ̀ mọ̀ kankan nígbà tí ìwà ṣe pé bóyá èèyàn yí lórí rí o wọ́n wá wò ń wéré o tó pé gbà tó ya wèrè ní gbogbo incident yẹn ṣẹlẹ̀ tí ọ̀wà rántí mọ́ ńgbà tá rẹ̀ wá yá o tẹ́ wá ń play gbogbo tó ṣe ńgbà tó ya wèrè fún o tẹ́yìn tẹ́ wà láyé nìkan kò ṣe yín ẹ rántí kankan mọ́ ní gbogbo aburú yẹn tẹ́ ẹ bá fi rántí mọ́ ajẹ́ pé gbà náà lẹ́wà òkè ìsìn lẹ́wà òkè mọ́. either of the two ìsìndàkẹ́ mọ́ wà òkè ńgbà yẹn ká trace history yín ká gbé yín lọ hospital ká lọ ṣe test fún yín káwọn medical history yín ká yọ ọpọlọ yín wò ká wá fún wa ní result pé nígbà báyìí o obìnrin yóò wà òkè o ó ní mental issue tàbí kí wọ́n sọ pé ẹwà òkè ńgbà yẹn ọ̀bọ̀ ní ìsìn gangan ẹ ti ní mental issue báyìí pé ìgbà yẹn wà òkè ẹ̀wà sí òkè báyìí I couldn't imagine kẹ́ ẹ mọ̀ sọ fún wa pé gbogbo ẹ̀ mọ̀gbà náà ṣé bọ́kùnrin ṣe ń wọlé tí ń jáde náà ẹ̀ mọ̀ kankan náà ń bẹ̀. The pastor of your church tí wo àtọkọ rẹ gbà fún tẹ́ ń lọbẹ̀ lọ sin Ọlọ́run believing ẹ̀ ń lọbẹ̀ lọ sin Ọlọ́run pastor fúnra rẹ̀ ti jẹ́wọ́ bí pastor ìṣe wàyí mo sọ́ọ̀rì láti máa pè wọ́n pastor gan bí ọkùnrin ìṣe wàyí ó ti jẹ́wọ́ fún láti come out láti jẹ́wọ́ báyìí ojú tìyẹn pọ̀ fóun gan kò mẹ́rin pé chọ́ọ̀chì òun lè wó báyìí gan pé àwọn tó ti wá sọ́dọ̀ òun gan wọ́n lè láwọn wà mọ́ ó rẹ́dì láti come out kí kíní yẹn lọ kó ń dàtún bí kó máa lọ ayé òun lọ kó ń gbé gbogbo kíní yẹn lẹ̀ but èyí gẹ́gẹ́gẹ́gẹ́ tẹ́ ẹ jẹ́ ku ẹ̀dá ẹ wá ń dọ́gbọ́n fẹ́mi pé nígbà tí pásítọ̀ sọ̀rọ̀ fún ọkọ yín ó sọ pé lóòótọ́ lòun àti níjọ wà lẹ́jọ́ ní ìkẹ́pọ̀ but ìyàwó rẹ̀ ọmọ sọ́rọ̀ ìyàwó rẹ̀ ni. excuse me that's what you said. pásítọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀. pé ìyàwó wípé ẹ sọ wípé ìyàwó rẹ̀ ọmọ sí nígbà tẹ́ ẹ lọ sọ fún un. báwo bó ti sọ pé kó mọ̀ sí. nígbà no ṣé wọ́n sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ ní adájọ́kọ́ rojọ́ ọ̀rọ̀ ẹ̀gá nìyẹn pé wọ́n sọ pé ìyàwó ò mọ̀ sí wọ́n níbo ni wọ́n sọ pé bá máa sọ pé ìyàwó ò mọ̀ sí wọ́n dì í lójú ni. àbí ẹnu òkun kan sọ akẹ́yìn jẹ́wọ́ fún wa ní ìsìn ìtẹ́ ẹ bá lò sábì kan banu àtọ̀ abẹ́ tọ̀ nǹkan lẹ̀ fún ọ̀gá náà àtọ̀ ǹdẹ́ mi sọ àbí you need to tell us. sáyìísà ǹdẹ́ mi sọ fún wọn lẹ́tà yìí pé ẹ̀ẹ́dẹ́ yìí kẹta nǹkan yẹn pé obìnrin yìí pé kí ẹni yẹn tó máa bàbá pé kì í ṣe oníranú abẹ́jẹ́ ti ní èmi di ẹbí yẹn padà sí ọ̀dọ̀ ara mi dídò pé kọ́mọ̀ bá máa kọ́mọ̀ kí dìde yẹn kó lè tò sẹ́gẹ́tì ní dídí ẹbí yẹn wá tọ́ra nípa ẹ má fojú pé ẹbí kìí ṣe oníranú pé èmi ni mo ní ìṣubú yìí pé tọ̀ mo gbà pé ìṣubú tèmi dé so báwo ṣe wá máa lọ pé ìyàwó ọmọ sí ṣé ẹ ti sọ parí ọ̀dà bìsà nígbà tí ìṣèpá pé. because tẹ́ ẹ̀ bá mọ̀ tí ìyàwó ọ̀bá mọ̀ sí lóòótọ́ a jẹ́ pé ìgẹ́ lọ́rọ̀ láti bá a sọ. yes sir. bàbá ọlọ́sàn àbí babaláwo àbẹ́yẹn kan bì kan tẹ́ ẹ bá fẹ̀yìntì tí ń fún yín nìkan tẹ́ ẹ lò fọmọ chọ́ọ̀chì yín a jẹ́ pé lè ní kankan. ẹ̀rọ tí ọba mọ̀ sí. irọ́ pátá ni. pé ó rún ọmọ sí. wọn náà tẹjọ sẹ́rù ẹ̀. wọ́n sọ ń bì. ni irọ́ ló ń pàṣẹ. ọ̀dà àgbọn fẹ́ sọ̀rọ̀ ẹ sọ. Daddy. Mami. Mi níye máa sọ nǹkan tí mò ń sọ. Wípé ẹ mọ̀ sí. Mi níye máa sọ nǹkan tí mò ń sọ. Wípé ẹ mọ̀ sí. Torí kì í ṣe eléyìí ní ìṣubú tó kọ́kọ́ máa wá síwájú yín. Nínú ìwé tí ẹ kọ, ṣé bẹ́ẹ̀ ni ẹ kọ̀wé? Kì í ṣàṣe pé bóyá ẹ̀wọ̀n bá yín kọ ni. Ìyàwó yín ò mọ nǹkan kan pa ẹ̀. Bẹ́ẹ̀ ṣe kọ́ sínú ìwé nìyẹn náà. Ẹ tí ìyàwó ni wọ́n ń sọ ni. Ìyàwó yẹn ẹ ń sọ fún àwọn pé èmi gángan ò mọ nǹkan kan pa ẹ̀. Tẹ́rí obìnrin yìí. Dájú ẹni tí máa gbọ́. Ẹni èmi gángan ò mọ nǹkan kan pa ẹ̀. Èdè mi kọ sínú ìwé. Ok, ó bí ní ìbéèrè ṣe pé ṣé sọ openly fún gbogbo ayé ṣe gbogbo orílẹ̀-èdè ló ń gbọ́ wa. Ṣé ǹtẹ́ mi kọ síbẹ̀ ni ṣé ìwé ò mọ kankan pa ẹ̀? Ẹ bá kẹ́ bá tún béèrè sí. Ṣé ò mọ kankan pa ẹ̀? Ó yá openly kò sí. Bẹ́ẹ̀ ní kí ogun lẹ lò fún mi ni. Jẹ́ ti ráyé. Bẹ́ẹ̀ ni definitely ogun ni. Ogun lẹ lò fún mi. Àti ogun ló fi ń parọ́. Ìyàwó tó wà nílé yín nìsín tó jẹ́ ìyàwó ṣé wọ́n mọ̀ jọ yín kan ni. Ó dẹ̀ ń parọ́ ṣẹ̀ṣẹ̀ rí.
ṣé nǹkan tí à ń sọ nísìn sójú ọmọ nǹkan tí ń wí. kílódé tí ò fi jọmọ. ó ń pè mí sà. torí ẹ̀yin sọ̀rọ̀ nísìn nígbà pé bóyá mo wá bá yín mo èmi gẹ́gẹ́ mo gbéra mi wá bá yín. sọ bẹ́ẹ̀ na ṣé mo sọ inú lẹ́tà tó wà ń bẹ̀ yẹn ṣe sà ṣé gbogbo tí mo sì bẹ̀. bóòlù ó ti bẹ̀rẹ̀. ṣẹ́rọ bẹ̀rẹ̀. bóòlù ó ṣe bẹ̀rẹ̀ gan tí ẹ bá ṣẹ̀yìn lẹ gbéra yín lọ bá pásítọ̀ yìí bóòlù ó ṣe bẹ̀rẹ̀. kọ́. dádì mi ò mọ bí ọ̀rọ̀ yìí ṣe bẹ̀rẹ̀ sà mi ò mọ bọ́rọ̀ yìí ṣe bẹ̀rẹ̀. ṣé kìí ṣe pé dáàdi advice mi lẹ bá lọ tó fi di nǹkan mi ṣé kìí ṣe pé ẹ lọ bá wọn nínú ọ́fíìsì wọn lẹ tú ara lẹ̀ lẹ bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ oríṣiríṣi papọ̀. rárá dádì ok ẹjẹ tí wàá mi wọlé. rárá dádì. báfẹ́ wà ń bí. ìyàwó yìí wà mí. ó wà ń bí ẹjẹ kó wọlé. ẹ jẹ́ kí àwọn bá sọ̀rọ̀ ló. àṣedédé tí èmi ò dìlé wọn lórí. àṣedédé mi lórí. ẹ̀yin gán lè di ẹrù lé mi lórí dádì. ẹ jẹ́ kí àwọn mi wọlé. ẹ̀yin lè di ẹrù lé mi lórí. ṣé mo mọ̀ ní ìgbèkùn yìí. ṣé mo mọ̀ ní ilé báyé mi jẹ́. ẹgbẹ́sẹ̀ ó torí pé mo sọ tọ́ ni o ti ń pè mí pé kí n wá sọ tọ́. o tọ́wọ̀ láti jẹta ló ti ń pè mí. èmi ó pè mí jẹta. sọ̀rọ̀ fún mi ṣáàyìn kọ́ lè pè mí ọlọ́run jẹ́ kí mú fóònù dání ẹ̀yin kọ́ lè pè mí sórí fóònù. kí ni mo nọ́mbà mo bèrè nọ́mbà sà yẹ sà nọ́mbà tí wọ́n fi pè mí ní ọ̀dọ̀ yín lọ́hùn nọ́mbà yẹn ni wá pé nọ́mbà yẹn nọ́mbà ẹni yẹn tó bá lọ́wọ́ pé kọ́sẹ́ ni kémi náà ní nọ́mbà yẹn tó. kí ni mo wá sọ fún yín. o ní o máa kéèké ìpìyà padà bọ́ máa fẹ́ nọ́mbà yẹn wá ní. ṣé mo wá tẹ̀dẹ̀. nítorí àtẹlẹ ni pé kémi má tiẹ̀ sọ tọ́ kankan o. ní ibẹ̀ yẹn o wọ́n tẹ̀sí máa ń sọ ọ́lẹ́sì. dáadáa irọ́ ni má pa àní má sọ ọ́ bá ọlọ́run wájú. òótọ́ bọ́lá ń lè bu ẹ. ẹ bá ọlọ́run níwájú. má parọ́ mọ́ tẹ́yẹ̀ bá ṣe nǹkan tẹ́yẹ̀ bá ṣe. ẹgbẹ́ wọ́n lọ́wọ́ tẹ́yẹ̀ bá ṣe kí n sọ pé mo ṣe ṣé wọ́n ṣàlòyìn kọ́ rẹ̀ ní tó fi jẹ́ pọ́ ọmọ ni mò ń fẹ́ mọ̀ tí ọmọ ọmọ lọ́rùn. ṣé wọ́n ṣàlòkọ́ ni nǹkan tá à ń wí ó yàtọ̀ sí nǹkan tẹ́ ń béèrè. ok ìwádìí mi nìyẹn. ṣé máa ń ṣàlòkọ́ tí mo fi sọ pé àti orí àti ọrùn olóòní gbogbo ìpè ọ̀yẹ̀ òun gbọ́dọ̀ ní gbogbo. ẹgbẹ́ wọn náà tó sọ pé olóòní àwọn tó sọ pé àwọn méjì kan kíní kan kíní bóyá wọ́n ti wá ń tà sí ara wọn. kí ló dé tọ́wọ́ tà sí ara wọn ṣé bí tàbí èdè ọgbọ́gbọ́ ní ìsìn náà ni. pé àbí òun tà sí ara wọn náà wọ́n lè ní pásítọ̀ pé kíní kan ló tó sọ pé òní. ẹ bá Ọlọ́run níwájú. ẹ bá Ọlọ́run níwájú. ẹ ní dé sà. ẹsẹ̀ ní kí ayé. òótọ́ tí mo sọ ìlú ń bá ní sọ pé ara máa sọ. ẹ sọ. jẹ́ kó lè ti dání. ẹ pẹ̀lẹ́ madam. Yes sir. ẹ kálẹ́. Yes sir. ọkọ yìí ni pásítọ̀ yìí. bẹ́ẹ̀ ni sà. ṣé ẹ rántí pé eré ìjọsìn kan nù ìjọ kan ní ẹ ti kì í mọ́lẹ̀ tí wọ́n fi fún yín lóyún tẹ́ fi tó ìyàwó wọn. wọn ò kì mí mọ́lẹ̀ wọ́n fẹ́ mi gẹ́gẹ́ bí ìyàwó dáadáa ni. kí ló tẹ wá parọ́ mọ́ wọn. pé mi ì parọ́ mọ́ wọn dádì. àìmí ni mò ń sọ fúnra lára mi. ẹ gbọ́ Yorùbá mi ni. ẹni ìṣubú ti yín nǹkan lákọ̀ọ́kọ́ ẹni ẹni tó pè ìyàwó rẹ̀ yẹn. wọ́n fẹ́ yàwó lé wọn. ó kẹ́ mi mọ̀ pé bẹ́ẹ̀ yẹn lẹ́ ń lọ wọ́n fẹ́ yàwó lé wọn. nínú ìjọ náà wọ́n sì ti ṣe. bẹ́ẹ̀ ni mi mọ̀ pé bẹ́ẹ̀ yẹn lẹ́ ń lọ sá. wọ́n fẹ́ yàwó lé wọn. níbo wọ́n ti fẹ́ yàwó yín tí wọ́n fẹ́ lóyún tí pásítọ̀ fẹ́ lóyún. ẹ ṣe múyàwó kékeré wá. sá. ẹ ṣe múyàwó tẹ́ fẹ́ lé wọn wá. ṣe rí obìnrin yìí. ṣe rí obìnrin yìí. ó di ẹnìkan tí bá ní kí n sára dáadáa táìmù gbà mí ò lè sọ. ẹ wo ìṣe kankan wọn lálẹ́ ìlú fún lọ. ṣe rí obìnrin yìí òun gangan nǹkan ni because ṣe rí ẹni tó jẹ́ ọkọ wọn yìí tó tẹ́tẹ́ àwọn yìí tábà ní kẹ́yìn gbìyànjú. frustration ló fa ọ̀rọ̀ yìí wàhálà yẹn ti pọ̀ jù tí obìnrin ti ojú ọkùnrin yẹn rí gbogbo àlàǹgbọ́ ṣùgbọ́n mi ò ní ẹnu ọ̀rọ̀ mọ́ láti lè dá sírù nǹkan bẹ́ẹ̀ mọ́ nítorí ìṣubú tèmi nígbà tó ti fẹ́ ìyàwó lé sẹ́ńgẹ́tì sà frustration ti pọ̀ jù dánù ti pọ̀ jù òun ló bí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ yìí bọ̀ wọ́n nígbà ara tèmi ò gbà láti pé kò máa ní kí n parọ́ rárá àtọ̀ nítorí òótọ́ tí mo ti bẹ̀ láti day one tí mo sọ tó dé police station tí mo repeat tó wọ́n tó láti lẹ́ẹ̀fẹ́ bàtà dé ibi ọ́fíìsì wọn bẹ̀ yẹn wọ́n láti sọ pé ká sọ pé ká ní kí n kó lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ tó bá wà ń bẹ̀ mo ní ká mú mi kó ní ẹgbẹ́ obìnrin yìí because mo ṣe ń tẹ̀lé mọ́lẹ̀ ní gómi ní kí sí náà àwọn oníkà mú mi kó lẹ́gbẹ̀ẹ́ obìnrin yìí. àní ọ̀ràn yẹn sì mi ni. ẹ̀mú mi kó lẹ́gbẹ̀ẹ́ obìnrin yìí. mẹ̀mẹ̀ bẹ́ẹ̀ náà o ti sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ bá yẹ kẹ́kọ́ ó sàn tẹ̀mí wọ́n yóò gbómi bẹ́ẹ̀ ni ohun tí wọ́n lọ tẹ̀mí má tẹ̀mí mọ́lẹ̀ jẹ́ kí n sọ tí mo fẹ́ sọ ok right jẹ́ kí mi sọ nǹkan tí èmi ṣe ìṣubú tèmi nìyẹn jẹ́ kí n sọ̀rọ̀ náà tó kí ló ń gbómi fún àkẹ́ àwọn adébí ń sìn òun tẹ́ǹdì má tẹ́ǹdì ọ̀rọ̀ ìṣe change ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ṣe rí o ní kó sọ so ọmọ ṣe rí nìyẹn èmi ò ní ọmọ kankan lọ́wọ́ ẹ wọ́n lẹ́dẹ̀ ó dẹ̀ sọ pé oní ọkọ yẹn ló lọ ọmọ wọ́n ti sọ ní ìfẹ́ ìbejì méjì pé ẹ̀yin lẹ ní. àwọn ọ̀rẹ́ náà ti bá tó wá nílé èsì tó sọ pé òun mọ̀ pé òun sọ̀rọ̀ náà ló yà mí lẹ́nu
bóyá sọ pé olóhùn ó mọ̀ pé ó sọ̀rọ̀ sẹ́mi àti ẹ̀sẹ̀ àmọ́ láti 2016 títí gbogbo oṣù bímọ sáà ríra ni tí mo dẹ́ ẹ̀mọ̀ sáájọ́ sáájú tó wà tó sì mímọ́ ni ìyàwó mi nìyẹn. ẹ ti gbọ́ sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ni sà. báwo lẹ ṣe feel. ẹ ṣe gan ní iléeṣẹ́ yìí ò ní jóná. ọ̀rọ̀ yìí kàn dàbí ẹni pé àtàmọ́tàgbà ọ̀rọ̀ ni nítorí pé ìṣubú tí ẹni tó jẹ́ ọkọ mi tó ti jìn sí ṣùgbọ́n kò sí nǹkan tá a fẹ́ ṣe but obìnrin yìí ó jẹ́ alárékérekè ènìyàn gidi ó dẹ̀ wọ́n máa ń pa irọ́ wọ́n á mú odidi rọ́bà láàyè ọ̀tọ̀ ní nǹkan tí a jọ ń sọ ní ibi tí a ti kúrò ọ̀tọ̀ ní tí àwọn nǹkan tí ẹ tún sọ nígbà tá a débi kí la fẹ́ mọ parọ́ fún ṣùgbọ́n nǹkan tí kò fi dàbí ẹni pé alẹ́nu ọ̀rọ̀ ó ní nítorí òótọ́ tí ọkọ mi sọ torí nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ ọkọ mi ní láti pè mí ó jẹ́wọ́ fún mi gẹ́gẹ́ bí ìyàwó àìdẹ̀lélé ọmọ burúkú pa fẹ́ kò jẹ kò dẹ̀ sí obìnrin tó máa tọ́ tí àtọ̀pọ̀ ẹ̀jọ bẹ̀rẹ̀ ìrìn àjò ayé ẹ̀ tàbí rìnrìn àjò tó máa ní bóyá ó dé kòríta kan pé kíkọ̀ sílẹ̀ náà ló kù so mo ní láti èmi àti wọn àjọ bínú nínú ilé kò dẹ̀ ju inú ilé yẹn lọ ó dẹ̀ sọ fún wọn pé nǹkan yìí ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn next thing ní ká wá solution ẹ jẹ́ ká lọ nínú àdúrà àti àwẹ̀ àdẹ̀gbàdúrà ọlọ́run bá wa ṣẹ́ ogun yẹn lẹ́yìn ìgbà yẹn obìnrin yìí mo pé obìnrin yìí fúnra lára mi ó tún lè pa wọ́n pé mi ò pé ọlọ́run rí gbogbo wa wọ́n pé mo ní wọ́n sọ nǹkan báyìí fún mi wọ́n sọ nǹkan báyìí mo ní wẹ́ ìjàlódé lórí dòwe ṣùgbọ́n mo ti gbọ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ náà ẹ já wọn kúrò ní àpò tí ó yọ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ lọ́wọ́ ní ó yà ọ́ lẹ́nu pé òun ò mọ̀ pé irú ọkùnrin bẹ́ẹ̀ tó máa ń sọ̀rọ̀ fún ìyàwó ẹ̀ ṣì wà mo ní kí ló dé tí ò ṣe ní wà ó lóun bìlíìfù pé wọ́n lè sọ fún mi mo ní wọ́n ti sọ fún mi náà nìyẹn so ìgbà tá a dẹ̀ ṣe prayer yẹn tán pẹ̀lú àwọn wọ́n ní ó bá mi sọ wọ́n ní inú àwọn òdùn báwọn ṣe rí dádì Ìbejì pé kí lẹ rò pé àwọn lè ṣe mo ní èmi ò mọ nǹkan tẹ́ rò pé lè ṣe o kí ni mo wá fẹ́ sọ pé ẹ fẹ́ ṣe so wọ́n a lọ sí ọ̀dọ̀ àwọn tó tún jẹ́ àgbà fún wa nínú iṣẹ́ Olúwa so àjọ wọn wá ní kó lọ jẹ́wọ́ fún ọkọ yẹn so wọ́n ní láti lọ jẹ́wọ́ jíjẹ́wọ́ tí wọ́n wá jẹ́wọ́ ló mú obìnrin yìí wá máa mú ọ̀rọ̀ mọ́ra wọn ìgbà tó bọ̀ wọ́n ní police station the same thing àwọn náà dẹ̀ sọ pé báyìí ó dẹ̀ lóye ọdún tí nǹkan yìí dẹ̀ ti ṣẹlẹ̀ ìgbà tí àgídígbò yìí náà ṣẹlẹ̀ mo sì wà ń bẹ̀ nígbà tí wọ́n tó ń sọ fún wọn pé bí báyìí nìkan ṣe sọ bí báyìí nìkan ṣe sọ èmi sọ fún ọkọ mo ní kó mọ̀ pààrọ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ tilẹ̀ pápẹ́ kí wọ́n sọ pé ààrí pásítọ̀ tó ṣe báyìí rí kinní kan ìgbà àwò mo ní ṣùgbọ́n pààrọ̀ níyì ẹ̀tẹ̀ ló máa ń mú bá ní ó dẹ̀ dá kéèyàn tẹ̀sí ayé báyìí ju ọ̀run lọ nítorí ọba àwọn ọba ń bọ̀ wá dájọ́ oníkálukú bó bá ṣe ṣe so bó ṣe jẹ́ nìyẹn sà. Thank you so much ẹ̀yin ẹ̀ dìde okay but ìbéèrè kan tó bá wù yín láti dáhùn ṣé ìbá wù yín ẹ̀ máa fò ṣé ọkọ yín sọ fún yín bí kinní ṣe ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni sà. báwo ló ṣe ṣẹlẹ̀. wọ́n sọ fún mi pé àwọn ní fílì kan nínú àgọ́ ara wọn pé táwọn bá ti rí obìnrin yìí pé ó máa ń wu àwọn pé fílì yẹn pé ó máa ń wu àwọn pé àwọn dẹ̀ ti ṣubú sí but kíní yẹn náà tí ì kúrò lára wọn. nígbà tán jẹ́wọ́ yẹn. bẹ́ẹ̀ni so òun ni mo fi wá sọ fún wọn pé ẹ jẹ́ ká gbègbè sí àdúrà àti àwẹ̀ nígbà yẹn adẹ̀kúrò tó sì bẹ̀yìn. it's alright ẹ̀yin ẹ̀ dìde madam bóò ló ti sọ̀rọ̀ ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ ọjọ́ bẹnu ọ̀bẹ ti ṣe ní tí ó ṣe àkọsáàyè fún irọ́ ọmọ lórí ọ̀rọ̀ yìí ó ti ṣẹlẹ̀ bóò ló ti ṣẹlẹ̀. dájú ẹ ṣe sá mi ò lẹ́ni ọ̀hún mi ò láwùjáre kankan mọ́ àánú ló kó mi kù mi ò ní nǹkan kan tí mo fẹ́ sọ àti pé mo mọ̀ ń pẹ̀ àti pé mi ò mọ̀ ń pẹ̀ mo fi wọ́n lẹ̀ fọlọ́n. I will not take that. Okay. Trust me, I won't take that. Okay. Tẹ́ ẹ bá mọ̀ ń pa ẹ̀ sọ. Tẹ́ ẹ bá mọ̀ ń pa ẹ̀ sọ. Agbọ́n tí ẹ máa gbọ́ oyún ń sẹ́ agbọ́n ń sẹ́ ojú olóko rèé kùlùbùkùlùbù. Ẹ sọ ẹ jẹ́ kí n mọ stand yín. You are entitled to your own opinion. Say it here. Ọ̀rọ̀ ṣùgbọ́n ẹ believe me. Àwọn nǹkan tó ṣòro láti gbàgbọ́ ọmọ kan sọ ẹ lè sọ
ṣe báyìí èèyàn àwọn ìlòmí lè gbọ́ àwọn lè gbàgbọ́ ń ta. mo sọ pé ẹ bìlíìfù mi pẹ̀lú bí mo ṣe ń sọ̀rọ̀ pé mi ò ẹ wò bí mo sọ pé àwọn ṣubú lára mi ò mọ kankan. kì í sọ̀rọ̀ àyàn kí n gbà yín gbọ́ kì í sì sọ̀rọ̀ àyàn torí pé ń gbà yín gbọ́ kẹ́ ẹ mọ̀ sọ̀ ń tọ́ wà nínú yín èmi gọ̀ ẹ̀yin gbọ́n àwọn tí ń gbọ́ wá lé náà gbọ́n ẹ sọ ọyẹ ẹ sọ bó ṣe ṣẹlẹ̀ gan. dádì tí n bá sọ pé mo mọ bí bó ṣe ṣẹlẹ̀ irọ́ ni mo pa. ok. mi mọ bó ṣe ṣẹlẹ̀. láti mi kì í ṣe mèrè débi pé màá sọ pé bóyá mo wá fi èmèrè mi wá bá yín ni. kí ló wá dé tó fi wá di pé bóyá pé ẹ wá ń sọ pé ẹ̀yin ṣubú látara mi. gbogbo ìgbà ẹ̀yin ọgbà ẹ mọ̀ pé pásítọ̀ bá yín ní ìbálòpọ̀ rí. ọ̀rọ̀ inú wà ní. you just ẹ̀kan dáhùn tó mi bí ẹ̀yin ìgbàgbé ọ̀rọ̀ tó wà ní ẹ̀kan dáhùn àti ìgbà tí pásítọ̀ láwọn ṣubú yẹn ó ń yẹ̀yìn gan lẹ́nu pé ẹ̀dá pípò rẹ̀ sún ẹ̀kọ́sẹ̀ ẹ wá ṣubú ni àbí bó ṣe ṣubú dùn mí ni tẹ́wá pásítọ̀ gbàgbà náà wọ́n ṣe sọ fún mi pé mo mọ̀ bọ́ lájọṣepọ̀ kì í mọ̀ ẹ̀sẹ̀ kìíní kì í mọ̀ ẹ̀sẹ̀ kejì kì í mọ̀ ẹ̀sẹ̀ mẹ́ta ọlọ́run ló mọ̀ mọ́ yẹ bá a mọ̀ ti ṣe ń bì àwọn kọ́kọ́ ṣàlàyé fún yín ni àbí ẹ fi pé kára ẹ̀ tí ẹ̀ mọ̀ rárá ẹ̀ kàn sọ fún àwa. bí wọ́n ṣe ń sọ lẹ́yìn àárọ̀ náà nìyẹn wọ́n ní bí ẹ̀ márùn-ún. àwọn bá yín lájọṣepọ̀. bẹ́ẹ̀ni. àárọ̀ òní lẹ gbọ́. bí wọ́n ṣe ń sọ náà ni mo gbọ́. àárọ̀ ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbọ́. bẹ́ẹ̀ni wọ́n ní bí ẹ̀ márùn-ún. àárọ̀ òní ọjọ́ wo ni ẹ sọ̀rọ̀ tó wà nínú fóònù ọkọ yín tẹ́ sọ pé àwọn àbejì méjèèjì àkọ́kọ́ àti kejì pásítọ̀ ló ní o ẹ sì kó lọ kákúyà afọ́jú gbogbo ẹ̀ pọ̀. láti ẹ̀ ní agbẹjọ́ sọ́dọ̀ fámìlì wa láti ẹ̀ lọ sọ́dọ̀ àwọn fámìlì wa náà ni mo tó mọ gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀. ẹ sáàárọ̀ ilẹ̀ wa gbẹ́jọ́ lọ ló fi jẹ́ pé àárọ̀ ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé pásítọ̀ sọ pé àwọn báyìí lájọṣepọ̀. ìyá àbejì ẹ máa wà right ẹ máa wà right. ìyá àbejì ta ló fún yín lẹ́ja wọ́n lẹ́ja ẹja yẹn ó fẹ́ bà yí ọkọ yín jẹ́ ta ló fún yín lẹ́ja. ẹnìkan tí mo lọ mọ́ bá sí. kí ló kọ rẹ̀. wọ́n pe ẹni yẹn ní mọ́mì sọ̀bù. mọ́mì sọ̀bùrù níbo mọ́mì sọ̀bùrù gbé. àjọ ń gbé àdúgbò ní lámọ́nà. ní lámọ́nà sẹ́gun àwọn èèyàn náà mọ̀ wọ́n ní mọ́mì sọ̀bùrù. bẹ́ẹ̀ni. mọ́mì sọ̀bùrù ní lámọ́nà ẹ wà bọ̀ láti ní gbó nítorí wọn mọ̀ bọ̀ lọ́jọ́ Friday mọ́mì sọ̀bùrù ní lámọ́nà ẹ wà bọ̀ láti ní gbó ẹja tẹ́ ẹ fi rọ́yàwó bàbá àbejì tẹ́ ẹ fi rọ́yà àbejì sí bàbá àbejì ẹja ti lọ pa lára bàbá àbejì o bàbá àbejì mọ́ parọ́. ẹ̀rọ̀kọ̀ ọlọ́ọ̀ni ọ̀gbẹ́mí mi o ọlọ́ọ̀ni ọ̀gbẹ́mí mi o ọjọ́ kejì iléyá ni o. ẹja ti lọ pa lára bàbá àbejì iṣẹ́ kí wọ́n tún fẹ́ jà sí bẹ́ẹ̀ tún ṣe lẹ́ẹ̀mọ́nú. mọ dádì mi ò fi nǹkan kan. etí ò yẹ kẹ́ ẹ lọ́wọ́ láíláí. dádì mi ò fi ọmọ ní kó jáde sára rẹ kó o tó ọmọ ẹja fún mi. kó o lẹ́ja. bí ìṣẹ̀ṣẹ̀ máa ń mú wálé. ọjọ́ kí ni mo máa ń gbé oúnjẹ wálé wá báyìí. ẹja nílí yìí. bẹ́ẹ̀ ni ilé náà mẹ́ja náà wálé wọ́n á fún mi ní gbogbo oúnjẹ tí n bá ti bá wọn ṣe tán náà ni wọ́n á kó gbogbo oúnjẹ yẹn fún mi. ṣé wọ́n ṣe gbẹ́rẹ́sẹ̀ jà. n ò sí gbẹ́rẹ́sẹ̀ jà dádì gbogbo àwọn ọmọ náà ni mo fún lẹ́ja yẹn jẹ àti tẹ́ ṣe wọ́n á sọ káàkiri pé èmi jẹ́ kọ́ mọ jẹja wọ́n náà lè gbọ́dọ̀ mọ́ ọmọ wa ní lórí tẹ́já yẹn nígbà tí mi ti rí mọ́mì yẹn. nígbà ọmọláyé ń bí. nígbà tí mi ti rí mọ́mì yẹn o fẹ́ torí mọ́mì. ẹ̀yà sọ fún ìgbà wà bí ni. mọ́mì yẹn máa ìṣe máa fi ṣẹja ọmọ Nàìjíríà fẹ́ mọ tí wọ́n fi ṣẹja tẹ́ ẹ fọkọ̀ yín jẹ. ìkẹ́ ti yí wọ́n bá ìfẹ́ gbà ìgbómo rárá. mi ì fún wọn ní ọ̀sẹ̀ ta ló ní ọmọ èwo ni ti pásítọ̀ nínú ọmọ. sádádì kò sí kankan tó jẹ́ pásítọ̀ tí mo kò sí ọmọ tí mo bí fún pásítọ̀ ẹni tí ò ní gbogbo ọmọ lẹ́yìn. ẹ má bá yí àwọn ọmọ yìí jẹ ẹgbọ́n gbogbo ẹ̀ṣẹ̀ yòókù ó ṣe é gbójú kúrò èyí tó bá lè kó bá ọ̀la àwọn ọmọ yìí ó le púpọ̀. ìgbà tí ẹ̀yin àti pásítọ̀ jọ ní àjọṣepọ̀ ẹ lóyún gbà náà ẹ sì bímọ. èyí tó bá jẹ́ ti pásítọ̀ nínú àwọn ọmọ yìí ẹ sọ o kó mọ̀ jẹ́ pé wọ́n kó bá àwọn tó kù torí pé ẹ̀bẹ̀ wo ni mo fẹ́ bẹ ọkọ yín pé kó dákun kó jẹ́ kẹ́ ẹ padà sílé òun. abájọ tẹ́ ẹ fi pè ní bàbá ọmọ yín tóun náà pè ní ìyá ọmọ òun nígbà tẹ́ ẹ dé. ó tún ti dẹ́yọ kan. nínú ọmọ mélòó. nínú ọmọ mẹ́fà wọ́n tún ti dẹ́yọ kan. márùn-ún ti pásítọ̀. ìrọ̀ mẹ́rin ni ti pásítọ̀ ẹlẹ́ran kan bẹ ní ìwòrò ẹyọ kan tèmi bẹ. ẹlẹ́ran kan wà ní ìwòrò. bẹ́ẹ̀ni. kí lorúkọ ẹlẹ́ran yẹn. mi ò mọ̀ ó lóun ò lè rí mọ́ ó lóun ò lè rí mọ́. kí náà tún sọ ń pẹ́ débi ẹlẹ́ran yẹn. àwọn náà sọ̀rọ̀ ń pẹ́ sáà níbi tẹ́lẹ́ran tí wọ́n sọ kí n tó má rí rárá láti mi ti máa ń rán mi lọ ra ìrun ẹni tó dẹ̀ mọ́ pẹ̀ àjọ wá sí kinní láàárọ̀ ni
ní ẹni yẹn tó máa ń pa ẹlẹ́ran yẹn tí mo mọ ẹlẹ́ran yẹn torí nígbà yẹn mi ò kì í fi ọ̀rọ̀ bọ̀ mo máa ń sọ fún un bó bá ṣe lọ létà tí mo fẹ́ marry mi rẹran lọ́wọ́ ẹ̀ mọ́ létà tí mo ń pípẹ́ àti marry lọ́wọ́ tí n bá fẹ́ rẹran èmi àti ya Miriam yẹn á lọ síbẹ̀ á lọ ra ẹran. ọdún mélòó lẹ́yìn àtẹlẹ́ran yẹn jọ fẹ́ra yín. èmi àtẹlẹ́rùn fẹ́ra sà kò kí sí mi lè fi búra sí èmi àtẹlẹ́rùn fẹ́ra. kí ló wá ọ̀rọ̀ yín sọ̀rọ̀. èmi àtẹlẹ́rùn fẹ́ra dájú. ẹnì máa ń mọ̀ pé fẹ́ra. Ọlọ́run ọba ń gbọ́ mi kì í ṣe pé bóyá mi mélè. wọ́n máa yẹn ó gba kọ̀ọ̀kan ní àbájọ débì báyìí lálẹ́ àwọn bọ̀dá mi ò sí àràǹdì ní ìwà débí. èkó náà dáhùn pé kò láwọn ìgbọ́n mi wà. ó ti sọ ní ìsọ nínú gọ́sùn lòun á sí. fúnra mi ni mo pè wọ́n ní àtàtà dé láti sálẹ́ńsílé fúnra mi ni mo mú kọ̀ tí mo pè wọ́n tí mo pe àwọn fámílì rẹ̀ wípé ọmọ yín ti gbé wa lọ sí Àgídìgbò lọ́dọ̀ Mr. Oríyọmí o ẹgbẹ́ rẹ̀ ọkùnrin kò rẹ́spọ́ǹdì rárá. mo wá tó pe nọ́mbà olórí ẹbí wọn tá a lọ sọ̀rọ̀ ní fámílì ọ̀sí wọn ọmọ rẹ̀ ló gbé girama wọn wá láti pè mí padà wọ́n níbo ni ló gbé àwọn lọ wípé ṣé bíbá àwọn ti bá sọ̀rọ̀ wípé kọ́ já mi lórí ọ̀rọ̀ yìí kọ́ má lọ Àgídìgbò wípé kí ló dé tó tún lè fi gbé ọ̀rọ̀ yìí lọ sí Àgídìgbò mo ní olóògbé wa lọ síbẹ̀ o mọ́ pè mí náà ni mo wá ní kò pe àwọn mo ní mo ti mọ̀ yìí pé kò ní pè yín torí mo lè dá akọyin lórí rédíò kọ́ má jẹ́ àjòjì sí yín ni ló jẹ́ kémi ò pè yín ẹnìkan kánú wọn ò yọjú o dì sí. ṣé ìyá àbèjì ló gbé yín wá. olóògbé mi wá olómú mi wá torí ọmọ lèmi. olóògbé mi lọ sí police station Àkóbọ̀. ṣe nígbà tẹ wá náà mi lé mo gbé lọ ẹjọ́ lọ police station. olóògbé mi lọ sí police station Àkóbọ̀ olóògbé mi lọ sí family house wọn. ní kọ́lé mi gbé lọ family house. olóògbé mi káàkiri gbogbo ibi tí a bá ti ń pè mí òní ń gbé mi débẹ̀ mú kọ̀flé lọ sí sálísílé. torí ọmọ lèmi fi gbẹ́jọ́ wá. kí wọn náà bá bàa tọ́jú àwọn ọmọ yẹn ló fi sọ pé ìwọ kọ́ ló bí méjì. yẹ́sà ẹyọ kan tèmi mi ò lè fún mi ò sì lè gbàdọ̀ ẹyọ kan yẹn is second born ni. kí ni tó fi mẹ́ṣọ̀ ẹ̀ tó fi mọ̀ bí second born ni tiẹ̀. alọ́yà scam mo rí bọ́yọ́kùnrin àbòbìn after the man mi kú tán ọlọ́ta àfin wọn tán ọlọ́yà scam yẹn náà rí i pé obìnrin ni ó sì bí ọmọ yẹn ní April 3 2014 April 3 2014 ni ló bí ọmọ yẹn. ìyẹn ló jẹ́ ọjọ́ tiẹ̀. bẹ́ẹ̀ni. iṣẹ́ kí ló ń ṣe. mẹkáníìkì ni mí. kí ló fẹ́ sọ. dadi wẹ́ẹ̀dì tí mo ṣe mo àfọyín ṣe wẹ́ẹ̀dì fún ọmọ ni. bóyá tẹlẹ́ran lónìí. ẹlẹ́ran lónìí yẹn sẹ́. ọ̀nà jókòó yìí àwọn náà sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mi ò ní àwíjàre kankan mo mọ̀ pá lọ jí ìgbà tó bá yà o ìwọ ló disfagin mi. ẹ má dá lóhùn o èmi kọ́ mo disfagin rẹ o. Ọlọ́run á tún pín. ìwọ tó kọ́. èmi kọ́ Ọlọ́run á tún pín. wọ́n máa yẹ tí ó sì ní sùúrù ó sọ ní ìsìn yìí pé àǹtí rẹ tó ń gbọ́dọ̀ rẹ̀ ṣe rí i pé ọ̀rọ̀ yẹn ti ń wọná. ẹ ṣé wò lérò ní bẹ́ẹ̀ ni. ó ní àǹtí òun tó ń gbé ọ̀dọ̀ rẹ̀ àǹtí rẹ̀ yẹn bẹ ní ojú rin Àkóbọ̀. ó wà láyé. ó ní ẹlẹ́ran yẹn ní máa rán òun lọ sí ọ̀dọ̀ ẹlẹ́ran yẹn. nígbà tó padà sọ ní ìsìn ó ní ẹni tó tẹ̀lé òun wá ní ọ̀sán ó ní làwọn tó jọ lọ́mọ ẹran lọ́wọ́ rẹ̀ gbà tó fẹ́ máa rí. ọ̀rọ̀ àbí ti sẹ́ nígbàgbọ́ nínú DNA test. mo nígbàgbọ́ ń bẹ̀. lódodo bẹ́ẹ̀ni obìnrin ti jàǹbá yín. gan. pásítọ̀ ti jàǹbá yín. bẹ́ẹ̀ni. ẹ wá bínú ẹ wá fẹ́ báyé àwọn ọmọ ìjẹ. èmi ò báyé ọmọ jẹ́ èyí nǹkan bá jẹ́ tèmi ń bẹ̀ kó fún mi. bó ṣe wà ẹ́ kọ́ ọmọ tí yín. bó ṣe wà ẹ́ wọ́n náà ọmọ tiẹ̀. tọ́rọ̀ bá ti rí bó ṣe rí tí ìyàwó èèyàn tó bá ti yarun tí ìyàwó rẹ̀ yà yìí bóyá òun. ní ta lè mọ ìyá kìí ṣe ìyàwó mi sà àlìmọ́ sàdíà lóko rẹ̀ tó wà lẹ́yìn. kìí ṣe ìyàwó rẹ̀ ẹni tó fẹ́ sínà ní orúkọ tèmi. sínà kìíní. sínà rẹ̀ mú ní orúkọ tèmi. lóko ọ̀sàmì rẹ̀ nínú ọkọ̀ ọ̀sàmù rẹ̀ àrẹ̀mú rẹ̀ mú mọ́sàn-án nínú ọkọ̀ ọ̀sàmì rẹ̀. alájí ẹja fi bẹ̀rẹ̀ lẹ̀. orúkọ ọ̀sàmì. mo lóko ọ̀sàmì ẹja fi bẹ̀rẹ̀ lẹ̀. ọ̀fẹ́ sọ. ẹ jẹ́ kí ẹ mọ́tò jẹ́ mójì lérí ìyún.
wọ́n ti dìde sínú rẹ̀ mọ́ rẹ̀ ni. wọ́n ti dìde sínú ẹni tó ti mú pọ́ìsì tó mú pọ́ìsì tó fún wọn pé orí ẹ̀ta torí mansion ló kọ́ lẹ́sẹ̀ ti fẹ́ obìnrin fi mansion lẹ̀ ó ti tẹnu mọ́ mansion jù ó mú pọ́ìsì ọ́fíìsì oúnjẹ fún ọ bẹ́ẹ̀ni ẹja yẹn náà ni ẹja yẹn náà ni àyànjú ẹ̀rẹ̀ jáde ẹni tó fún ọ lẹ́jà láti pè ń Mr. Shina o lè sọ tó ìyàwó èèyàn tó bá ti yarun tóbìnrin ìyá because lásìkò gbà náà ìyàwó rẹ̀ ni tọrọ fẹ́ bí wọ́n ṣe ń fẹ́ ọmọ bẹ́ẹ̀ni lálẹ́ òní ojú ń ti ẹbí ẹ̀ ojú ò tẹbí rẹ̀ tó jẹ́ bá tẹbí rẹ̀ ó yẹ mọ́ wá ojú ti náà ni ọ̀jẹ̀ wọn wá ó ti yẹ ojú ti náà ni ọ̀jẹ̀ wọn wá ó ń bà wọ́n nú jẹ́ ó ń dùn wọ́n nínú òsì ní jẹ́ ń dákọ wọn ní sì ní dákọ wọn ní júwe wọn torí kèkú sí pé wọ́n fi sàǹkó pẹ́yà àlímọ̀ wà lọ ṣe nǹkan báyìí o ìní sọ kí màmá gbẹnu kó bì ìní lọ ìní júwe wọn because tí bá júwe wọn tí wọ́n bá fẹ́ mọ́ nílé wọn tí wọ́n bá rí pé obìnrin ni tí wọ́n bá rí pé àbúrò àlímọ̀ ni inú fámílì àwọn àlímọ̀ mà ló ti fẹ́ ọmọ tí wọ́n bá ti kóṣù dé wọn ó kóṣù padà so ìní sọ fẹ́ sọ ní sọ òun tó rí oṣù ọba kò sí jù bẹ́ẹ̀ lọ kó ọ̀nà ṣe òkè kó forí wálẹ̀ ìní sọ so Shina lẹ́yìn ìjókòó yìí ọ̀rọ̀ wà tá a sọ kése lórí àlímọ̀ kése lórí àlímọ̀ yọ̀ǹda àlímọ̀ bọ́ọ̀ bá máa gbọ́ kó sọ̀rọ̀ lọ má wọrí ọ̀ gbọ́dọ̀ fẹ́ àlímọ̀ mọ́ àlímọ̀ ìwọ fìyẹn lẹ̀ àlímọ̀ ọ̀ gbọ́dọ̀ fẹ́ ọmọ torí bẹ́ẹ̀ bá fẹ́ ra yín ẹ̀mí kan ó sùn ìyẹn di dandan ẹnìkan ó pa ẹnìkan ìjà tí kì í tán láéláé níjà abẹ́ pásítọ̀ yìí o ò lè dáríjì tó fi lọ bọ́lọ̀ ọba kan ṣeré lókun torí pásítọ̀ ọmọ gíráfìtì ń táwọn ṣe pásítọ̀ ọmọ wípé ìdáríjì tẹ́rù páwọn ti gbà yẹn bóyá pásítọ̀ kan tó jù wọn lọ lórí ọdún ti gbàdú sílẹ̀ o àbí ẹ̀mí kan ẹ̀mí tó sọ fún ẹ pé àti dáríjì ẹ̀mí kúrékùré because tí ayé àwọn ọmọ ẹ bá bàjẹ́ á kọ́ sí àkáǹtì pásítọ̀ yìí àwọn tá a ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ ọ̀pọ̀ gbàgbọ́ ọmọ rẹ ní báyìí àkáǹtì pásítọ̀ á kọ́ sí torí ìmọ̀bí tó ti fẹ́ rówó DNA test ọmọ márùn-ún so that means pé ọ̀rọ̀ àwọn ọmọ yẹn ti ní serious issue báyìí òun wọ́n tí ó tọ́jú ọmọ ìwọ ní ìwọ kọ́ ló bí ọmọ pásítọ̀ ló gbọ́ ló ń bí ọmọ kódà bọ́ tẹ́wọ́ ló bí ọmọ òun fìyà àrìn tó rìn jẹ́ tí ó sì sẹ́ni tó lè ìtẹ́ ìròsí lè gbà èèyàn gbọ́dọ̀ fi lọ ẹnìkan pé kọ́ gbà alájà dákẹ́ kò sáyé ẹjọ́ mọ́ obìnrin kọ́ obìnrin DNA test lọ́mọ ẹni tọ́ lọ́mọ ayé john lóbìnrin lọ́mọ ẹni tọ́ lọ́mọ má jẹ́ kí n ja ìtàn àní ìyẹsà má ṣe kò yé ẹni ó yé mi jù ẹ lọ mo ti fi láì fàní ẹ ti sọ̀rọ̀ tí ń tán èmi ló kù báyìí ọ̀dọ̀dọ̀ pásítọ̀ bá sùn ọ̀dọ̀dọ̀ rẹ ìwọ náà bá sùn bí ti pásítọ̀ lọ́dọ̀ ọmọ ni bí ti ẹ lọ́dọ̀ ọmọ ni ta ló mọ̀ tí o tó bá rò pé bóyá pásítọ̀ bá sùn lánàá ìwọ bá sùn lónìí ní ọjọ́ kẹta sígbà náà ọwọ́ lóyún ọwọ́ rò pé tá àkọ́kọ́ ni bóyá tá àkọ́kọ́ yẹn ọ̀dọ́ ọmọ bóyá ti kẹta yẹn lọ́dọ̀ ọmọ ta ló mọ̀ tí ọlọ́run tó gbé technology kalẹ̀ tó gbé ọpọlọ fún àwọn kan pé kí wọ́n lè mọ tẹ́sì maternity ọmọ àbí nǹkan paternity ọmọ láti mẹ́ntọ́ lọ́mọ gangan ọlọ́run ló ṣe é kè sọ gbé èbó ọlọ́run lo òyìnbó láti gbé kalẹ̀ ni so it's only DNA test that can prove the original father the biological father of ọmọ so ẹmọjà tara wa ojú ti là ju gbogbo yẹn lọ now Mr. Shina pẹ́yẹ́ mo ṣe sọ ọ̀rọ̀ wà lẹ́yìn ibi but pastor ẹ̀yin lẹ́wọ̀n bóyá ti dìde o ẹ ṣubú gan ni o ẹ ṣubú gan ẹ wá máa tó fọ́ọ̀nì mi pé àwọn gáwó yìí báyìí wọ́n gbé sí dá pastor wọ́n dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ẹnìkan sì ń bú yín pastor dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ tí ń bú yín yẹn pastor ẹ̀rẹ̀ ti bà ilé bíi 50 jẹ́ tó ju tẹ̀yìn lọ ó sì ń bú yín báyìí ṣùgbọ́n kò lè jáde ń tiẹ̀ láti come out kó sọ̀rọ̀ ó sì dé ẹ̀sẹ̀ yẹn mọ́ra wọ́n sì ṣe dádì bóyá ló ṣe sóòrùn lálẹ́ ìbáyìí táwọn èèyàn tó sọ́dọ̀ rẹ̀ ọlọ́run ló ní ìdájọ́ lọ́wọ́ kìí ṣe èèyàn òun ló dẹ̀ ní ìdáríjì lọ́wọ́ mi ò ní ṣe jù bẹ́ẹ̀ sọ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n yóò máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn tí wọ́n pera wọn ní olùṣọ́ àgùntàn àti àwọn ṣéwù àti àwọn tí iṣẹ́ wọn ṣàjẹmọ́ pé wọ́n wà nílànà ọlọ́run ṣùgbọ́n àtàwọn wòlíì tó wà nílànà ọlọ́run ṣùgbọ́n tóbìnrin rọ̀gbà yí wọn ká tí wọ́n ń wo àwọn obìnrin yẹn bí ènìyàn tí wọ́n mọ̀ pé èṣù ló rọ̀gbà yí àwọn ká yẹn ìṣubú súnmọ́ bẹ̀ púpọ̀
Ọlọ́run ó máa ṣàánú wa. When you get back to your room ẹ láti sunkún ẹ láti banújẹ́ ẹ láti bẹ̀míjẹ́ kẹ́ wá wo gravity tí ìṣubú yín yẹn dá sílẹ̀ ó ti affect àwọn ọmọ kéékèèké ọjọ́ ọ̀la wọn nísìnyí ó ti ń blink kò sátẹ̀ mọ́ torí pé bọ́kùnrin bá lòun ò lè tọ́jú àwọn ọmọ yìí ìyá yìí ò lè dá wọn tọ́jú ẹ̀yin náà sì ní ẹ̀yin kọ́lẹ̀ bí wọn kí ni ó jẹ́ ọjọ́ ọ̀la àwọn ọmọ yẹn látara ń tẹ̀yìn pè ní ìṣubú tẹ̀sí rò pé ẹ ti dìde ẹ ti kúrò ńbẹ̀ ẹ dìde ẹ kúrò ńbẹ̀ tó bá jẹ́ pé ìṣubú yẹn ló ṣàkóbá fún ọjọ́ ọ̀la àwọn ọmọ yẹn tọ́jọ́ ọjọ́ ọ̀la àwọn òfin dára tí ní òjò báyìí lọ. Mr. Shina àti ìyá yìí ẹ wà á rí mi ìyá yìí sunkún àbí ìfẹ́ kẹ́ ẹ sunkún pọ̀ èmi ò fẹ́ kẹ́ ẹ para yín ní ìfi sọ̀rọ̀ o ẹ sọ ìyáláyà ẹkún bá a bá kúrò lórí rédíò o tí ìsọ nǹkan kan o ṣùgbọ́n ìfẹ́ kẹ́ ẹ sunkún ní ìfi sọ̀rọ̀ báyìí mo mọ̀ pé inú àwa mẹ́tẹ̀ẹ̀ta tá a wà ń bí ẹnìkan ṣoṣo tó sì jẹ́ pé òun ló jókòó gangan òun ní Ṣínà ẹ̀yin yòókù ẹ wà ókè mọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá padà délé mo fẹ́ kẹ́ ẹ mọ gírafìtì nǹkan tẹ́ ẹ ṣe ni ó ti sọ gómìnà kan ó ti sọ di ẹni tí ń ru àrù báyìí o ó ti sọ mínísítà di ọlọ́mọláńké o ìwà ayé tẹ̀ wí ó ti sọ apàṣẹ dẹni tí wọ́n ń pàṣẹ fún o ó ti di ẹni tí ń fúnni dẹni tó ń tọrọ jẹ o if care is not taken àwọn ọmọ yìí wọn à ní dáríjì yín wọn ó ṣe adínàgbò òkú yín tẹ́ fi ní ìjọba Ọlọ́run wọ̀ ẹni láti ṣiṣẹ́ káwọn ọmọ yìí ó rí ayé lò kí ìgbésẹ̀ yìí kọ́ mọ́ sọ wọ́n dìdàkudà nínú ayé òun nìkan okun tẹ́ fi bá Ọlọ́run sọ̀rọ̀. Mr. Shina àti ìyá ọmọ wọn I need to see you ẹ fún wọn ní déètì wọn wá. Kò jẹ́ bó ti jẹ́ kò jẹ́ bó ti lóun ó jẹ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ Alhaji Dr. Oríyọmí Hamzat olóòtú àti olùdarí Àgídìgbò iwájú ni ọ̀pá ìbí tí yín ó máa rí sí o Àgídìgbò ò ní dànù o kọ́kọ́rọ́ alátẹ ò ní wọ́mí o èmi ó máa fẹ́ yìí ṣe lọ́nà ire o.